tó bá fi mú wa tá a bá fi wò pé ẹjẹ́ sàmójú fún kámójú kúrò fún Saheed Shittu lórí tó ṣe ẹjẹ́ àmójú kúrò fún ta lọ́lọ́ náà torí ìbàjẹ́ tí Saheed Shittu ṣe ọ̀pọ̀ ju ti ta lọ́lọ́ lọ tó bá lọ jásí pé lóòótọ́ o defamation la fi gbé ta lọ́lọ́run tó bá lọ jásí pé lóòótọ́ defamation la fi gbé ta lọ́lọ́run defamation àti Saheed Shittu all times 10 ní ti ta lọ́lọ́run ẹ̀yà ajá sàmójúkò fún ta lọ́lọ́run náà ní tó bá fi mú àtà sàmójúkò fún Saheed Shittu tá a fi ilẹ̀ tá a ṣe kankan lórí ẹjẹ́ sàmójúkò fún ta lọ́lọ́run náà ẹ fọmọ lọ́mọ alẹ́ ẹ tún ọmọ lọ́mọ fún no prison now. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ jẹ́ ká sàmójúkò fún ta lọ́lọ́run náà. Saheed Shittu ti fi cash out. Ó ti fi cash out káàkiri ayé. Tó fi cash out. Àti YouTube, àti Facebook. Ó ti fi cash out tán. Ọlá lọ fẹ́ bẹ̀bẹ̀. Kò sí wàhálà àwọn òní ọmọ bẹ̀bẹ̀ o. Ẹjọ́ lọ bẹ̀bẹ̀ tó wáyé wá bẹ̀ o. Ṣùgbọ́n ẹ lọ kọ́lẹ̀. Saheed Shittu ń bọ̀ lọ́la. Yóò tó wá bú wọn bàbá yìí. Ẹ lọ kọ́lẹ̀. Ó tó ń bọ̀ lọ́la. Aláya tó gba góòdì. A ní tírípù ẹ̀kan. Kọ̀ọ̀rán ó lè. Tírípù ẹ̀kan ọ̀rán ó lè. Ó lè tó ti lo ẹ̀kan tó ti dùn mọ́ lẹ́nu. Yóò tún lọ mí. Èèyàn tí ń rówó níbi nǹkan. Ẹ wá lọ fẹ́ bẹ̀bẹ̀. Àwọn òní ọmọ bẹ̀bẹ̀ ó gbogbo ẹni tẹ́ ń gbé lẹ́yìn kiri tẹ́ ní yọ́ bẹ̀bẹ̀ yọ́ bẹ̀bẹ̀. Ìkùkú láti rí lọ́wọ́ rẹ̀. Tí ń bá láti lọ́wọ́ Saheed Shittu kan bọ́ta kan sọ. Kò sí tí máa ń sọjú àfọ́nláwà ní pupa yẹn lọ. Àfọ́nláwà ní pupa elébi. Tó bá pè mí lélébi. Torí ẹ bá pé ni. Ò ń pè mí lélébi. Torí ẹ bá pé. Mo tọrọ wá náírà lọ́wọ́ bàbá ńlá bàbá rẹ̀ rí. Àbí mo wá sí social media rí. Mo wá tọrọ owó. Ìwọ ló máa tọrọ owó lórí social media. Lọ gbé fídíò níbi ibi tí mo ti sọ pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀já kan àkáàdì tàbí síta yẹn ẹ bá wa dáwó sí. Tí n bá fẹ́ ṣe prógráàmù nínú àwẹ̀ tá a fẹ́ pé nǹkan fáwọn èèyàn nínú àwẹ̀ ni mo máa fi àkáàdì síta pé a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn nínú àwẹ̀. Ṣùgbọ́n kí wá bọ́ ẹ̀yin bàbá wa ràn wá lọ́wọ́ owó dátà owó kìíní kan ní ọ̀sán lórí social media. Mi ń sọ yí lórí social media. Gbogbo àwọn tí wọ́n fún Saheed Shittu ní support lánàá wọ́n padà kábàámọ̀ ni ṣé òyìn márùn ẹlẹ́à wọ́n fún ní support lánàá sí ọ̀padà gbìyàn sí pé wọ́n lè padà sí rẹ́ ní ìṣe o àbúrò yìí mọ́ ó fún Saheed Shittu ní support sí ọ̀padà gbé wọn sí pé Alhaji Akeem góòdì àwọn náà fún support rí títà Alhaji Akeem góòdì ní í ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́ yìí títí wọn ní í ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. So, in tó bá fi mú wa tá a bá fi wò pé ẹjẹ́ sàmójú fún kámójú kúrò fún Saheed Shittu lórí tó ṣe ẹjẹ́ àmójú kúrò fún ta lọ́lọ́run náà torí ìbàjẹ́ tí Saheed Shittu ṣe ọ̀pọ̀ ju ti ta lọ́lọ́run lọ. Tó bá lọ jásí pé lóòótọ́ o defamation la fi gbé ta lọ́lọ́run. Tó bá lọ jásí pé lóòótọ́ defamation la fi gbé ta lọ́lọ́run. Defamation àti Saheed Shittu all times 10 ní ti ta lọ́lọ́run. Ẹ̀yà ajá sàmójúkò fún ta lọ́lọ́run náà. Ní tó bá fi mú àtà sàmójúkò fún Saheed Shittu tá a fi ilẹ̀ tá a ṣe kankan lórí. Ẹ jẹ́ sàmójúkò fún ta lọ́lọ́run náà ẹ fọmọ lọ́mọ alẹ́ ẹ tún ọmọ lọ́mọ fún no prison náà. Tá a bá fẹ́ ṣe déédéé lórí ọ̀rọ̀ pé defamation or no defamation of character tá a bá fi ṣe àmójúkò fún Saheed Shittu ẹjá ajá sàmójúkò fún ta lọ́lọ́run lórí ọ̀rọ̀ defamation torí pé defamation ni wọ́n fi gbé ta lọ́lọ́run. Defamation ni wọ́n fi gbé ta lọ́lọ́run náà. Kí wá ní rí sèta fi ta lọ́lọ́run máa wà nínú ẹ̀wọ̀n lórí defamation tẹ́ni tó jẹ́ ọ̀gá fún tó ti defame àìmọye àwọn èèyàn
àwọn àgbàlagbà tó ń dẹ̀wà nígboro tí ń rìn kiri tí yan kiri tí tún sọ pé kò sí bàbá lápẹ́ tó lè wà gbé wọn ó tún ṣe program ó tún sọ pé kò sí bàbá lápẹ́ tó lè gbé wọn gbà tí òṣìṣẹ́ mi kò bú bàbá lápẹ́ bàbá tèmi àbí kò bàbá lápẹ́ bàbá mi ṣùgbọ́n o táa bá lè táa bá fi táa fi ta lọ́lọ́run síbi tó wà yẹn táa fi sáyẹ̀dì sí túlẹ̀ àti dédé o táa fi sáyẹ̀dì sí túlẹ̀ títà lọ́lọ́run sí wà mẹ́yẹn tó sì jẹ́ pé lórí ẹ̀sùn defamation ń jìyà lé lórí ó dàbí ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn ó mú ọmọ ṣẹ́ kó fi ọ̀gá lẹ̀ kéèyàn ó mú ọ̀rọ̀ sáyẹ̀dì sí tó àti ta lọ́lọ́run ó dàbí ọ̀gá àtọmọṣẹ́ ni a mú ọmọṣẹ́ àwa fi ọ̀gá lẹ̀ tí ẹni pé iṣẹ́ wa ò tí ìtorí pé ọ̀gá tá a fi lẹ̀ yẹn ó tún máa recruit ẹlòmíì a mú ọmọṣẹ́ àfọ̀gá lẹ̀ ká bá bẹ́ẹ̀ ṣe déédéé lórí ọ̀rọ̀ defamation yìí ọ̀yá mú sáyẹ̀dì sí tó kó náà lọ bá ta lọ́lọ́ níbi tó wà ṣùgbọ́n tá a bá fi wá wò pé ká fojú fò torí pé sáyẹ̀dì sí tó ó jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa mùsùlùmí ni ọmọ ìyá wa tí ń bà wá lóko jẹ́ ọmọ ìyá wa tí ń bà wá lójú jẹ́ ọmọ ìyá wa tí ń bú àwọn bàbá wa káfí ilẹ̀ àbí accepted ẹjẹ́ àbí ilẹ̀ ta lọ́lọ́ náà ti mẹ́fẹ̀ yẹ tọ́jú ọmọ ṣẹ́ rẹ̀ ẹjẹ́ àbí ta lọ́lọ́ náà lẹ̀ ẹjẹ́ àbí ta lọ́lọ́ náà lẹ̀ ẹ̀dẹ́kun ògbẹ̀yìn blọ́gà àárín ẹbá mi gé ìta bá mi fi ọ̀gá lẹ̀ táà mú ọ̀gá ẹjẹ́ á tú ọmọ ṣẹ́ náà lẹ̀ ẹ̀yin blọ́gà tẹ́ẹ̀mọ fídíò gé ẹgbẹ́ ẹjù káàkiri ẹni ká má kọ̀mpí àtàrí sí tó àti ta lọ́lọ́run no a kọ̀mpí àwọn nípa tẹ̀sìn a ń kọ̀mpí àwọn nípa defamation wọ́n ní ta ló di fame láì tí ẹ̀rin jìnà ká máa pè èèyàn ní akéwú jẹlẹ́dẹ̀ ṣé kìí ṣe defamation nìyẹn ká máa pè èèyàn ní akéwú jẹlẹ́dẹ̀ ṣé kìí ṣe defamation nìyẹn ká má ti ẹ̀ lọ jìnà rárá wala tanabazu bil alqabi wala tanabazu bil alqabi bí ìzàlẹ̀ ismu bí ìsàlẹ̀ ìsìmò ní bùzú ọlọ́dẹ amẹ́pẹ̀rẹ̀ ayé ní alàjẹ́ ẹbúrú ayàlùkwán lórí ìdí gbẹjáde fún wa lórí ìdí sọ fún wa ayàlùkwán wà látà náà bàzú mílẹ̀ àríkọ́ọ̀bì bí ìsàlẹ̀ ìsìmò ní bùzú àwọn orúkọ ẹmẹ́pẹ̀rẹ̀ ayé ní àwọn lákọ́bù àwọn alàjẹ́ tí ọ̀dá kí ẹ máa pẹ̀rẹ̀ ní akéwújẹlẹ́dẹ̀ eyín ejò orí ibú forífọ́gò àwọn alàjẹ́ burúkú nìyẹn ajágó wà kí ma bèèrè ní ajágún wà ọlátànẹ́bà tó bí àdìkọ́ọ̀bì bí ìsàdísmù àwọn orúkọ ọbú ọlọ́ni ẹmẹ́pẹ̀rẹ̀ ayé bẹ́ẹ̀ ẹmẹ́pẹ̀ èèyàn bẹ́ẹ̀ kódá ayárùkúrá ní ẹwà ní alátiṣe àmìnà àrítayọ̀ wọ́n ní tàà ní sáìdì kí mọ́ kọ̀mpí àgbẹ́ta lódì fèm ṣé ìmọ̀ pèèyàn ní lákọ́bù alàjẹ́bú ṣé kìí ṣe defamation ni òfin ọlọ́run kò faramọ́ òfin ọlọ́run kò faramọ́ ajágún wà máa bọ̀ bí akéwújẹ lẹ́dẹ̀ máa bọ̀ bí kéèyàn máa sọ báyẹn sọ́dá tó sáyìdì sí tù ìtọ́ sọ nípa aláàjì akéwúgbà gold ó lè jó òtọ́ ó sì lè di ẹrọ lọ́jẹ́ máa lo opportunity láti gbà láti àkẹ́ gbàgbọ́ kí wọ́n jọ ọ̀kan jáde kí wọ́n wá ṣe clarification lórí tó sọ nípa àwọn yẹn pèsè lóòótọ́ ni wọ́n sápamọ́ sábẹ́ tí wọ́n ní kí sáìdì sísú ọmọ ní sùkọ́ máa bú àwọn àgbàgbà bá tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ kí ló dé
tá a tó fi jọ ń sáré kiri lórí Saheed Shittu pé dandan nìkan gbé Saheed Shittu tó bá yẹ pé lóòótọ́ ni alájà tó gba góòdì sọ eléyìí ni wọ́n ṣe eléyìí ìwà tí ọ̀dá ni àní àwọn ò ní kó ìbàjẹ́ lọ́wọ́ tó bá jẹ́ mo ní èyí tí ìsọ pé lóòótọ́ ni o ẹ gbọ́ mi dáadáa o mo ní tó bá jẹ́ pé lóòótọ́ ni alájà tó gba góòdì ni wọ́n ṣe gbogbo tí Saheed Shittu sọ pé wọ́n ṣe tí wọ́n tó fún un ní wákà tí ó tún máa dá láti máa fi bú àwọn àgbààgbà bá tó bá lọ jẹ́ pé lóòótọ́ ni alájà tó gba góòdì ẹ disappoint wa tó bá já sí pé lóòótọ́ ni mo sọ o Saheed Shittu máa parọ́ àwádẹ́ gbàgbọ́ pé ó fẹ́ kọ̀yìn gbogbo àfáà sí alájà tó gba góòdì ni ẹni pé gbogbo ọ̀rọ̀ tí Saheed Shittu ti ń sọ látijọ́ tí alájà tó gba góòdì ti lọ sí lọrin láti lọ witness kéèsì ta lọ́lọ́run ló ti ń sọ̀rọ̀ láti lè kọ̀yìn gbogbo àfáà ilẹ̀ Yorùbá sí alájà tó gba góòdì bàbá wa alájà tó gba góòdì ẹ dákun ẹ jáde ẹ ṣe clarification lórí ọ̀rọ̀ yẹn Ọlọ́run ní bó kọyín jẹ́ nǹkan yóò ní bàjẹ́ ọ̀rọ̀ yóò ní dàrú Saheed Shittu congratulations o okú oríire ilé o okú oríire ilé o òǹkọ́lé ni kò bá dáa fún ọkọ̀ oríire ayérayé kò bá dáa kọ́ọ̀kọ́ oríire ayérayé kọ́ọ̀kọ́ lè rẹ̀ kí lè rẹ̀ ó dé sánmà àwọn kan ti ń sórí látànà kó tó dè ní Ọlọ́run lè jẹ́ nínú òwò pọ̀ ó tún kọ́ mi ọkọ̀ tó ra òtí ìtò Ọlọ́run tó dí o lè ra sí àwọn àṣẹ lára oríire rẹ̀ orí ibú tó ń ṣe là ń bọ́ sọ pé kó kúrò níbi orí ibú ṣíṣe mọ́ pé àwọn èèyàn lórúkọ bú mọ́ àṣẹ lára oríire rẹ̀ oríire mélòó ló ti ṣe jáde fún òṣèré àìmáyà àwọn ọmọ kéékèèké àwọn tí ò tó ọ torí rẹ̀ wọ́n ti ju ti ẹ lọ times 10 àìmọye àwọn tí ò tó torí rẹ̀ wọ́n ti ju ti ẹ lọ times 10 tí wọ́n àdẹ̀ láòdù ara wọn wọ́n àpariwo ara wọn ẹ wá wọlé mi o màá wóbì lé ní ọba àwọ gbogbo rẹ̀ kó o tán tó mi ẹ̀kọ́ ọba àwọ kó o tọ́ di car park o lè sọ oríire mi mọ́ ti tiẹ̀ oríire tiẹ̀ ló ń ṣe lọ́wọ́ yẹn Ọlọ́run jẹ́ kó oríire rẹ̀ Ọlọ́run jẹ́ kó bọ̀ kálẹ̀ lọ́wọ́ bẹ́ kọ́mẹ̀ntì ẹ Saheed Shittu mo kí ọ mo congratulate sílẹ̀ lọ́wọ́ bẹ́ wà rí àdàmí TV mo ṣe congratulations àwọn òkè ń bí nínú oríire olóríire ṣùgbọ́n wà bú tí bá ń bẹ lára èèyàn àmà báyẹ̀ jàre lórí ìwà abú tí ń bẹ lára rẹ lọ change ìwà tí ọ̀dá ìwà abú tó ń wù tó ní respect fọ́gbọ̀lagbà ò níwà rí ọlọ́rọ̀ rí lẹ́nu tẹ́yìn bá sọ oríire láti ilẹ̀ yìí tó fi dé Mẹ́kà tí ó bá lọ́rọ̀ rẹ lẹ́nu tí ò níwà rẹ kò tí ìdán lóríire èèyàn wà nínú aṣọ aram ó ń gbé bàbá wa ṣé òmú ìdí ìrìn Àjàní Bello ó ń gbé wọn sékè nínú aṣọ aram dèdèrè kan ti wà níbí ó ní defamation wo ni Saheed Shittu ṣe ṣé kìí ṣe defamation nìyẹn èèyàn wà nínú aṣọ aram ó dẹ̀ ń gbé Islamic scholar ó ń gbé wọn sékè èmi ọ̀kọ̀lé ilé ní kí n fi ilé mi àwọn èmi ò nílé tó bá jẹ́ yẹn ni èmi ọ̀kọ̀lé àwọn náà ẹ̀sẹ̀ ń bẹ lọ́wọ́ oríire inú ayé ni a dẹ̀ ṣe ṣùgbọ́n oríire èèyàn kì í jọ àwa lójú oríire èèyàn ó lè bó oríire rẹ fíìkì wa ó lè torí pé Ọlọ́run sóore fún ọ kọ́ wá fẹ́ máa dúdú ojú àwọn èèyàn torí pé Ọlọ́run ti sóore fún ọ kọ́ wá fẹ́ máa rí àwọn èèyàn fi àwọn òní gbà bẹ́ẹ̀ ni oríire tó jọ oríire lọ làwa ń tọrọ èmi ò tí ìnílé Ọlọ́run ti sóore fáwa náà o ṣùgbọ́n adúpẹ́ ìwọ̀nba oore tọ́lọ́run ti fún wa adúpẹ́ rẹ̀ gbogbo oore tọ́lọ́run ti ṣe fún oníkálukú àbínú orí olóore gbogbo ẹ̀ tọ́lọ́run ti sóore fún Ọlọ́run lè jẹ́ kó bàjẹ́ gbogbo ẹ̀ tọ́lọ́run ti sóore fún Ọlọ́run lè jẹ́ kó bàjẹ́ àwọn ò tí ìkọ́lé àti àbí àìkọ́lé oore tọ́lọ́run ti fún àwọn tí kò ì tó nǹkan débi ká sọ pé àwọn ọmọ ìgbésí afẹ́fẹ́ àbí
òdodo ọ̀rọ̀ náà oore tọ́lọ́run ṣe fún wa kò tí tó nǹkan débi pé àtọ́pá afẹ́ máa gbé sáfẹ́fẹ́ ṣùgbọ́n tó lọ́n ti sọ oore fún tí ń gbé sáfẹ́fẹ́ pé gbogbo ẹ̀yin ayé ẹ wò oore náà ní bàjẹ́ o ṣùgbọ́n ìwà aburú tí ń bẹ lára Saheed Shittu là ń sọ kì í sọ̀rọ̀ oríire tó ṣe ọ̀káyé àwọn kan ti ń sọ oríire látànà kó tó kàn án lẹ́yìn Saheed Shittu àìmọye lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní ó tó sóríire àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tó sóríire kódà tó ju oríire ẹ lọ wo àwọn ọmọ 16 ọmọ 17 years ilé tí wọ́n rà pàjù ti Saheed Shittu lọ kán wá nítorí pé wọ́n ń sóríire nínú ayé kí wọ́n wá máa tẹ̀sùn àgbàmọ́lẹ̀ ká máa rí àgbàlagbà fín ká máa wọ abúlé àwùjọ ká wá torí pé Ọlọ́run ti kẹ́ o ẹ mẹ́jà sọ̀rọ̀ sí o. To hell with your house and your cars. To hell with you and your words. To hell with you and your words. Oríire wo ló sí tẹ́lẹ̀ kò ṣe rí. A ní ó sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin tẹ́ ń gbé Saheed Shittu lẹ́yìn kiri. Ṣé ẹni pé ẹnu yín ò lè ká? Ẹnu yín ò lè ká Saheed Shittu. Ẹnu yín ò lè ká. Ẹni tẹ́ lọ bá sọ̀rọ̀ pé bọ́mọ́ búyàn máa kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ló tún jáde tó tún pèyàn ní akéwò jẹlẹ́dẹ̀ olótún jáde lẹ́nìí ẹ tún wo àwọn ọ̀rọ̀ tí ń sọ ẹ tún wo àwọn irọ́ tí ń pa ẹ tún wo àwọn ọ̀tọ́ sọ ẹ dákun ẹni tó bá fẹ́ pè wá lórí nọ́mbà wa 080 36 33 33 13 ẹ lè pè wọlé o ẹ lè pè wọlé ẹ dákun ẹ má jẹ́ abúyàn gangan ṣùgbọ́n ọ̀rọ̀ aláyà gbogbo agọ́rì tí arákùnrin yẹn sọ̀rọ̀ jẹ́ ń jáde torí ọ̀rọ̀ yẹn ó ṣe mí bákan pé wẹ́ ẹni wá fẹ́ pè wọlé ẹ pè wá sórí nọ́mbà yẹn 080 36 33 33 13 ẹ wá láǹfi Saheed Shittu wé TaniOlohun in the aspect of defamation TaniOlohun ó ń tọ́ Saheed Shittu lẹ́yìn ni tá a bá fẹ́ ṣe déédé Saheed Shittu lọ yá kọ́kọ́ gbé àti wá gbé TaniOlohun àti Saheed Shittu lẹ̀ èyí tó bá fi mú àtàrí sọ pé àlégbé Saheed Shittu mọ́ ẹjẹ́ àrí TaniOlohun sílẹ̀ a compare TaniOlohun àti Saheed Shittu pẹ̀lú ẹ̀sìn a compare wọn with defamation ẹ̀sùn kí náà fi gbé TaniOlohun kìí sọ̀rọ̀ ẹ̀sìn náà fi gbé ṣe bí ẹ̀sùn defamation ni wọ́n fi gbé TaniOlohun so ta bá fẹ́ sọ̀rọ̀ nípa TaniOlohun àti Saheed Shittu a máa sọ̀rọ̀ nípa defamation láàrin TaniOlohun àti Saheed Shittu ọ̀dà láàrin èmi àtẹ̀yìn ta ló ṣépè ju Saheed Shittu lọ nínú TaniOlohun àti Saheed Shittu ta ló búyàn jù láàrin TaniOlohun àti Saheed Shittu. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.